Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was Swoby. Sani ọba àwọn ọba. Iṣẹ́ ọba àwòkọ yìí. Olúwa àwọn ọmọ ogun. Ọ̀nà ni ọba ọgọ́. Èsòkè. Ìlọ́pọ̀. Oya ọba tí gbàdé ọba lè gbogbo ọba. Ọba tí gbàdé ọba lè ọba. Kábíyèsí tí gbàdé ọba lè gbogbo ọba. Èmi ṣe kábíyèsí rẹ̀ bàbá dúpẹ́. Ọba tí gbàdé ọba lè ọba. Ọba tí gbàdé ọba lè ọba. Ọba tí gbàdé ọba lè gbogbo ọba. Ó ṣe kábíyèsí rẹ̀. Ọba tí gbàdé ọba lè gbogbo ọba. Kábíyèsí olórí ayé. Ọjà ló má fi tùmọ̀ ṣe ní. Òwì ló ṣe bẹ́ẹ̀ láti ọlọ́run àwa. Gbàdé ọba lè ọba. Gbàdé ọba lè ọba. Ààrẹ ló sọ bẹ́ẹ̀. Wọ́n ní ọba tí gbàdé ọba lè ọba. Èmi ṣe kábíyèsí rẹ̀ ooo. Ọba tí gbàdé ọba lè ọba. Ọba tí gbàdé ọba lè ọba. Ọba tí gbàdé ọba lè ọba. Èmi ṣe kábíyèsí rẹ̀. Nítorí Ààrẹ Ọ̀nà Kakanfò ló pè sí mi létí. Wọ́n ní kábíyèsí rẹ̀ Olúwa. Ọba tó fi mọ́lẹ̀ ṣaṣọ búra. Ó fi mọ́lẹ̀ ṣaṣọ búra. Ó fi mọ́lẹ̀ ṣaṣọ búra. Kábíyèsí. Kábíyèsí rẹ̀ Olúwa. Kábíyèsí Ọlọ́run àwa ó lẹ̀ ṣaṣọ búra. Ọba tó fi mọ́lẹ̀ ṣaṣọ búra. Ọba tó fi mọ́lẹ̀ ṣaṣọ búra. Who are the final say? Jehovah, 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 Jehovah. Are the final say? Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams ọ̀kọ́mọ́ tí ó lòrùka bàbá wíníwíní lójú orogún èsì ọ̀rọ̀ ló bí ìyá rẹ̀ o. Gbogbo kábíyèsí pátápátá ni mo kí tó tó mo sì fìlà forí adé arọ́bà mi ò lọ bá ń pa ẹ̀yìn kábíyèsí pátápátá ni mo kí mo ní àìgbọ́ngbà níbẹ̀rẹ̀ àìgbọ́ngbà nínú rẹ̀. Àìgbọ́ngbà níbẹ̀rẹ̀ àìgbọ́ngbà nínú rẹ̀ ẹ̀yìn arọ́bà mi ìjọbalẹ̀ láńpọ̀gbà o tó kábíyèsí òwe. Kábíyèsí mo ní àyíkọ́gbà níbẹ̀rẹ̀ àyíkọ́gbà nínú rẹ̀. Àyíkọ́gbà níbẹ̀rẹ̀ àyíkọ́gbà nínú rẹ̀ ẹ̀yìn arọ́bà mi ìjọbalẹ̀ láńpọ̀gbà o tó kábíyèsí òwe. Wọ́n ní báwọn dúpẹ́ lọ́wọ́ àwọn lọ́balọ́ba tó wá síbí lẹ́yìn. Wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tí wá ní. Wípé ọdún olókun ó ṣeé ṣe ó ṣojú ẹ̀mí wa ààrẹ. Bóyá tí o bá wo ibi tí o ti bẹ̀rẹ̀ wàá sọ ìgbé ẹ̀ ṣe.
wà yó wá sọ ìgbé ẹ̀ṣẹ̀. Tó bá wo bí tọ́lọ́run mú ẹ lọ wá sọ ìgbé ẹ̀ṣẹ̀. Tó bá wo bí tí ẹ wà yó gbogbo ti wà lọ́dá wá sọ ìgbé ẹ̀ṣẹ̀. Mo ṣe ní bí sinmi láyé bí sinmi láyé. Ọ̀nà àwọn oníròyìn gbogbo àárọ̀ ìgbà bàbá ẹṣẹ́ ìdìbẹ̀rù mi lọ́wọ́ mi. Bàbá ẹṣẹ́ ìdìbẹ̀rù wa lọ́wọ́ mi àdúgbò. Bàbá ẹṣẹ́ ìdìbẹ̀rù wa lọ́wọ́ mi. Àyọ̀kà ni òwọ́n dúpẹ́ orí lọ́wọ́ lọ́rùn. Bàbá ẹṣẹ́ ìdìbẹ̀rù wa lọ́wọ́ mi. Ọlọ́run ẹṣẹ́ ìdìbẹ̀rù wa lọ́wọ́ mi. Bàbá ẹṣẹ́ ìdìbẹ̀rù wa lọ́wọ́ mi. Bàbá ẹṣẹ́ ìdìbẹ̀rù wa lọ́wọ́ mi. Glory be to the Lord in the highest. Hallelujah. Glory be to the Lord in the highest. Hallelujah. Everybody shout hallelujah. Hallelujah. Somebody shout hallelujah. Hallelujah. Everybody shout hallelujah. Hallelujah. Oya shout hallelujah. Hallelujah. Oya olókun wo mi bí mo ṣe tiraka. Akílápá mi nìyí, ọmọ rẹ̀ tó tó tán. Nínú tí wọ́n aṣọ ẹni ò ṣe. Àwòrán yẹn ni wọ́n máa pè é kí a máa bá dòmí tiẹ̀. Akílápá wájójú olókun. Mo ní olókun, òbí bí mo ṣe tiraka. Ọlọ́sà, òbí bí mo ṣe gbìyànjú. Èdúrà, èdúrà, èwà pàṣẹ fún gbogbo ènìyàn bàtà. Aṣọ mi sọ̀rọ̀ rẹ o. Olókun, òbí bí mo ṣe gbìyànjú. Bàtàṣà, òbí bí mo ṣe gbìyànjú. Èdúrà, ènìyàn bàtà. Àwọn ọmọ Olúwa yóò aráyé. Aṣọ́ni. Ìmọ̀júmọ̀ ní lábàbí nílì. Àwọn wọn olóyè onírúurú àwọn ọmọ Olúwa yóò. Àwọn ọmọ àrẹ̀mọ̀rẹ̀ rọra. Oya náà ẹni lẹ́rìí kó lọ́wọ́ sókè. Aṣọ àbí bọ́lá mi aṣọ ní oṣù bọ́lá bọ́lá sàn ní agbádá ńlá 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 lóyè lọ́ba lọ́ba òhò yàrá èrí yẹ ẹ̀rù gẹ̀rẹ́gẹ̀ gẹ̀rẹ́gẹ̀ lóyè 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 àbí ọ̀la àwọn sọ́lọ̀ fi sọ́lọ̀ yóò náwó ìwọ tọrọ àbùkù tó wà ẹni máa kan láyé orí ẹ̀ gẹ̀rẹ́gẹ̀ gẹ̀rẹ́gẹ̀ lóyè 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 àbí ọ̀la olórogún awo àwọn olóyè awo àwọn. Olóyè mọ̀ nípa rẹ̀ àti lápájú ti ní yóò ṣe olóyè sọ́lọ̀ ló náwó yìí ọmọ rẹ̀ tó dúró tán kò ṣe ọmọ rẹ̀ nìyẹn kò dúró tán ààrẹ ọ̀nà táǹtàn kò gbogbo ilẹ̀ Yorùbá ọmọ rẹ̀ nìyẹn kò dúró tán ààrẹ ọ̀nà táǹtàn kò gbogbo ilẹ̀ Yorùbá. Ààrẹ orí ìmọ̀tẹ̀sán ààrẹ ọ̀nà táǹtàn kò. Akílápá Smọ́ní Bàbáni students. Akílápá Smọ́ní wá Smọ́ní torí ọlọ́run. Àrùn lọ́jọ́ mú sólókò. Akílápá rẹ̀ Akílápá ìgbèrè. Akílápá rẹ̀ Akílápá. Èèyàn Bàbáni students. Èèyàn tẹ́kùn oníbọ̀nà rẹ̀ ó ṣe. Àwọn ọmọ rẹ̀ tó dúró tán. Ó ní Akílápá o, Akílápá. Akílápá o, Akílápá.
lórí ojúlé tán ààrẹ ọ̀nà kakanfò òbólẹ̀ Yorùbá. Ojúlé tán ààrẹ ọ̀nà kakanfò òbólẹ̀ Yorùbá. Àwọn tí fò ló kákọ̀ọ́fẹ́ ló náwó yìí ọmọ rẹ tó dó tán ó sọ wípé èyí ti fò ọwọ́ ìdá ẹ̀jẹ̀ náà ojú. Àwọn tí fò ló kákọ̀ọ́fẹ́ ti nítorí níṣètò ní ọ̀jẹ̀ náà ní ìlú. Àwọn tẹ̀pẹ̀ ẹgbẹ́ àlàrọ̀ ọ̀pọ̀ ògbómọdé oṣé ẹ̀yìn tẹ̀pẹ̀ ọwọ́ ìyá ẹ̀jẹ̀ náà ojú. Àwọn tẹ̀pẹ̀ ló náwó wọn ní léle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 . Àgbélá pàdé nínú. Àwọn kàdúrà bàbá sọ́lọ́ yìí. Ọmọ ààrẹ gbélé ọmọ méjọ tó lè fi àgbáyé lọ́jọ́ sí. Ọmọ méjọ tó lè fi àgbáyé ọlọ́tẹ sáfẹ́fẹ́ rẹ̀. Mo ti wá ní ọmọ Yusuf Ọlámídé kan òdùnyà nísẹ̀yìn. Ọmọ òmíyà ọmọ ìpásá ìsọ̀lọ̀ oníbàjẹ́. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.